Asatainment jẹ́ ètò kan tí mo máa ń ṣe lórí rédíò ìyẹn ní orí ìkànnì Royal FM nílùú Ìlọrin. Ìtumọ̀ Asatainment ni àdàlù àṣà àti entertainment ó wá sọ di Asatainment tí mo gbàdúrà tí mo fi kójọpọ̀ ní pé mo rí i pé ní ayé òde òní púpọ̀ nínú wa la máa ń fẹ́ kí a padà sí bí a ti ṣe ṣe láyé àtijọ́. Mo rẹ̀ pé eléyìí kò lè ṣeé ṣe ìdí ni wípé ayé ti dayé ọ̀làjú láyé àtijọ́ a máa ń wọ olèkú a máa wọ kẹ̀m̀bẹ̀ àmọ́ gbogbo nǹkan tá à ń wọ̀ yìí a lè wọ́ lọ sẹ́nu iṣẹ́ ní ayé àsìkò yìí ní ìtò túmọ̀ sí pé tá bá ní ká padà sí ayé láyé àtijọ́ ó máa ṣòro ṣe fún wa àmọ́ ká mú ti ayé àtijọ́ mọ́ ti ayé òde òní kí méjèèjì wọnú ara ó ti yẹyìn náà kó wọnú ara wọn náà ti rí pé àá tún fi lè gbé àṣà wa náà lárugẹ.